ẹ̀yin tèmi alẹ́ rẹ̀bẹ̀ sìn ó lè wá at any time ó depend lórí mood ṣé mọ̀ pé kíní kan wà tá a máa ń pè ní mood swinging ìwọ ọkùnrin ṣe bẹ́ẹ̀ rí title báwo lo ṣe mọ ìyàwó ẹ̀ sí ìwọ ọkọ kí n tó lọ ẹ̀yin tèmi alhamdulilayi rabbil alamin lọ́kọláya lèmi ń bá dè lò èmi ò bẹ́yìn excuse me wí o ẹ má lọ ṣì lò ó ẹ má lọ ṣì mú o mi ò bá yín wí o alẹ́ rẹ̀bẹ̀ báwo lo ṣe mọ ìyàwó ẹ̀ sí nǹkan kan wà tá à ń pè ní hidden treasure tí wọ́n á sọ yìí èmi ò sọ nípa láò ẹ̀yin tèmi lọ́kọláya ni mò ń bá wí bí mo ṣe sọ yìí ó lè jáde bí level yẹn bá ṣe wá ẹ má bínú mi ò fẹ́ hypocrite mo ti sọ fún yín pé lọ́kọláya discussion yìí kò í ṣe àjòjì sí wọn place àwọn lọ́kọláya bí àwọn kan ṣe ń da ìgbéyàwó rú àwa wà lẹ́gbẹ̀ẹ́ kan àwa fẹ́ mọ́ tún ṣe yes purpose mi kankan nìyẹn lórí bíbá ẹ̀yin tèmi báwo ló ṣe mọ ìyàwó ẹ̀ sí kí ni hidden treasure a lè ti máa sọ but mo gbé wá ní in another dimension nítorí pé ó léwu hidden treasure tí mo wá ń sọ yìí kìí ṣe pé à ń la o kìí ṣe pé à ń la plate ìyàwó o ìyẹn kọ́ hidden treasure yìí a lè discover even láìla kò í ṣe gbogbo yẹn ló gbádùn lílá you understand kó bá tó fẹ́ mọ́ láǹsì tètè understand ṣé ìyàwó ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ìyẹn kọ́ ni mò ń lọ ẹ̀yin tèmi kí ni mo ti discuss length lórí this kind of topic ó dẹ̀ ti pẹ́ tó bá lọ wo àwọn old videos nítorí pé mo believe pé mo ti sọ ń pa ẹ̀ kò ní jẹ́ kí n lè sọ deep kí n máa ṣe definition kan à á lọ straight to the point kíní kan wà tí àwọn olóyìnbó máa ń pè ní orgasm tí bá ní kí n túmọ̀ ẹ̀ tí mo ṣe understand ẹ̀ ní èdè Yorùbá òun ni pé kí obìnrin dámira mo wá bẹ̀ ẹ́ ìwọ tó jọ́kọ kò bá dáa kó o discover hidden treasure yẹn fún ìyàwó ẹ̀ kò bá dáa kí wọ́n discover hidden treasure yẹn fún ìyàwó ẹ̀ nígbà tẹ́ bá ń ṣeré ìfẹ́ do you know why? Ìdí ẹ̀ ni pé ó máa mú ìgbéyàwó yẹn ó máa mú dúró ṣinṣinṣin irú obìnrin bẹ́ẹ̀ kò ní fi ẹ́ lẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ó máa fún ẹ ládùúà ni irú obìnrin bẹ́ẹ̀ ò lè ṣẹ́ tó bá ṣẹ́ ó máa dáríjì ẹ́ nítorí pé kí ni ó ti máa wà enslaved sí act yẹn ó ti máa wà enslaved sí ìbálòpọ̀ ẹ̀ but ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ̀ ní time kò sásìkò ẹ máa kánjú lójú ìyàwó yín àmọ́ ẹ̀ ní kánjú níta síbẹ̀síbẹ̀ ẹ máa fẹ́ kí obìnrin yẹn kó behave ẹ máa sọ wípé ṣe bí ìyáálé ni ó yẹ kó behave sórí tó bá lè discover hidden treasure ìyàwó ẹ̀ fún ó máa behave normal wọn ò bí dá ó máa behave normal but tó bá lọ discover on her own ìbálòpọ̀ ẹ sí àwọn obìnrin tí wọn ò mọ handle ó máa dàbí rádà ó máa dàbí nonsense tó bá jẹ́ kó lọ discover kò dẹ̀ sí bó ṣe máa ṣe tó kó o ṣe látàárọ̀ títí dalẹ́ tó bá lọ jẹ́ kó lọ discover on her own ọwọ́ rẹ̀ or whatever tó bá fi discover ara yẹn ó máa treasure rẹ̀ jù ẹ lọ kò wá sírù ìbálòpọ̀ tó ṣe fún heaven and earth ó máa ṣe padà ṣe kìíní yẹn lálẹ́ yẹn kò bá yẹ pé alẹ́ lẹ ṣe ìbálòpọ̀ yẹn yes tí ò tí ì débi tó yẹ kó dé pẹ̀lú bó ṣe discover ara rẹ̀ yẹn bó ṣe discover hidden treasure rẹ̀ yẹn ó sì máa lu ọwọ́ kó o bá sùn tó anything tó kígbe tó anything tó jẹ́ pé ìwọ kọ́ ló discover treasure yẹn fún ó sì máa padà ṣe fún rẹ̀ so hidden treasure tí mo wá ń sọ òun náà ni pé zamani tá a wà nísìn àwọn obìnrin ti expose àwọn obìnrin náà ti understand pé yes àwọn lè dàbí ọkùnrin yes even more ọ̀tọ̀ ni a sọ pé obìnrin wet ọ̀tọ̀ ni a sọ pé obìnrin orgasm ọ̀tọ̀ ni a sọ pé àwọn obìnrin kan wọ́n squirt 3 in 1 even more so squirt yẹn orgasm yẹn obìnrin lè ṣe ìpele kan ìpele méjì ìpele mẹ́ta ó lè ṣe 3 or 4 times ìwọ ọkùnrin tó bá ti ṣe yìí lẹ́ẹ̀kan o need láti relax kí o tó ṣe kí ni kó tó tún come up again obìnrin
ó lè ṣe bẹ́ẹ̀ yẹn, ó lè the first one the second one lè mọ́ wà intense. Tó bá jẹ́ kóbìnrin wá discover treasure yìí pé òun lè orgasm, òun lè squirt on her own, tó bá ń gbó sọ pé ó ti lọ, kò ní value ìbálòpọ̀ rẹ̀ much, kò ní value ìbálòpọ̀ yẹn much, kò lè value ìbálòpọ̀ yẹn, kò lè value ẹ̀ much, ó máa value privacy, ó máa value private yẹ ju ìwọ lọ, nítorí private yẹn ó mọ̀ pé yes privacy ó máa value ẹ̀ jù ẹ lọ, because ó mọ̀ pé when she's alone the next tó máa target ó ní pé kò ń dà wọ́n jẹ́ ń parọ́ fún yẹn tèmi alẹ́ rẹ bẹ́ẹ̀. Fún àwọn obìnrin tó ti experience ẹ̀ rí, àwọn mature people tó ti experience ẹ̀ rí, there's nothing compared to it, there's nothing compared to it. So bí mo ṣe sọ wípé there's nothing compared to it yẹn, kí wọ ọkùnrin ọkọ kó wá jẹ́ pé wọ́n lo discover rẹ̀ fún àbá, think about it. Ìjọ́ tí tó bá jẹ́ pé ẹ̀ tẹ́ ti discover rẹ̀ ni, ìjọ́ tí kí ni ẹ bá kọ́kọ́ ṣẹlẹ̀, wàá rò kó máa dákú ni. Tó bá jẹ́ pé àwọn tó mọ̀ ṣàdúrà gangan ni, àdúrà ló máa jáde, àdúrà tó bá dẹ̀ ṣe fún ẹ lásìkò yẹn ó máa mọ́ ẹ. Dẹ̀ fún àwọn tó ti ń gbádùn ẹ̀ náà, kò sí táìmù tí level yẹn ó dé tí wọn ò kí ń gbádùn ẹ̀, tí obìnrin ò kí ń fẹ́ ṣàdúrà. Àwọn obìnrin bẹ́ẹ̀ mo ṣe sọ síwájú, wọ́n máa ń wà enslaved to that kind of relationship, wọ́n máa ń wà enslaved. Kí wọ́n wá imagine pé ọkùnrin míì ló lọ get ẹ̀ fún, ló lọ discover rẹ̀ fún. Ọkùnrin yẹn ti mú ìyàwó ẹ̀ lọ nìyẹn, ọkùnrin yẹn ti mú ìyàwó ẹ̀ lọ nìyẹn. Àwọn ò sì ní gbàdúrà kí wọ́n mú ìyàwó ẹ̀ lọ bẹ́ẹ̀, nítorí ẹ̀ la fi ń sọ wípé fún àwọn obìnrin tí wọn ò mọ̀, ìwọ ọkùnrin ti gbọ́ nìyẹn, discover that hidden treasure. Obìnrin bá experience ẹ̀ rí, obìnrin ò ní gbà. Tó bá yẹ pé àtọ̀dọ̀ ẹni wọ́n kọ́, kò ní gbà kí marriage yẹn end. Everything tó bá ní ó máa fi sustain marriage yẹn, everything tó bá ní. Ìdí tí wọ́n fi ń kó yín lómi ọbẹ̀ lọ, tá a sọ pé àwọn obìnrin kan ti lọ tàsé àgẹ̀rẹ̀, there is every possibility pé nǹkan tí wọ́n kì í ṣe pé yóò gùn gbà mí, kì í ṣe gbógun. Ìdí ẹ̀ ni pé ẹni yẹn tó wà ń tà yẹn ó ní sùúrù, ó ń gbé débẹ̀. Ǹjẹ́ wọ́n gbéyàwó rẹ̀ débẹ̀ rí, Mr. Rush? Ǹjẹ́ ó gbé débẹ̀ rí? Your own is your own, kò dìde. You understand? You discover, wàá discover ìyàwó ẹ̀, wàá discover. Mo ti ṣe plenty videos bẹ́ẹ̀ ṣe lè get it. Ẹ lọ wo, I don't even ní tẹ̀lé rántí àwọn titles mi. But for you o need láti wà strong. Ìwọ ọkùnrin tó bá strong ò lè débẹ̀ fún. Àwọn obìnrin míì wọ́n enhance láti débẹ̀. Àwọn míì dẹ̀ ní ọpọlọ wọn ni wọ́n ṣì kàlẹ́lẹ̀ tí wọ́n fi ń calculate. Do you understand? Yes, fún ìwọ ọkùnrin láti débẹ̀ o need láti wà strong. Fún ìwọ ọkùnrin tó bá wà strong enough, ṣe rí bí mo ṣe ń polówó product mi ní sàlẹ̀ báyìí, bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe contact mi. Tó bá strong, I'm telling you, wàá gbéyàwó ẹ̀ débẹ̀. Tó bá strong, then there's an opportunity fún ìyàwó ẹ̀ náà láti enhance. So fún enhancement both ọkọ àti ìyàwó ẹ lè pè. Tó bá ti jẹ́ pé ìyàwó nìkan ló fẹ́ enhance, ẹ pè mí lórí product Upon by 2 tó ń ṣe wá láǹfààní lórí 07015100651. Yes, wọ́n ní ìgbérasánlẹ̀. Yes, lórí à ń save ọkọ àti ìyàwó yìí, tá à ń save marriage. Mo fẹ́ lè sọ wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tún fi eléyìí ó ti fi rán mi. Alhamdulillah. So mo wà in hurry, jẹ́ kó jẹ́ pé ìwọ ni wàá discover treasure ìyàwó rẹ fún. I'm telling you, wàá mọ darí rẹ̀ síbi tó wù ẹ́ ni, wàá mọ darí ẹ̀ síbi tó wù ẹ́. Ta ló sọ fún yín pé ẹ̀yin ọkùnrin nìkan lẹ ń gbádùn ẹ̀? Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Obìnrin tó bá gbé dé level yìí, ó bá mọ́ lo 3 minutes. Èmi ò ní kó lo 3 minutes o, but mo ń sọ ni, ó bá mọ́ lo 3 minutes, kò care. Because ó mọ̀ pé wàá gbé òun débẹ̀ ni. And obìnrin tẹ́ bá ń gbé débẹ̀ kò ní máa bèrè every time. Àmọ́ àsìkò tára rẹ̀ bá wà lọ́nà, tó mọ̀ pé yes, opportunity wà fún látọwọ́ ọkọ òun, inú ẹ̀ máa dùn ni. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ lénìí. Alẹ́ rẹ bẹ́ẹ̀. Bye for now.